hallelujah, ẹ káàárọ̀, a kú ojúmọ́ o, a kú ọjọ́ òní, ọjọ́ ìsinmi. Òní ní ọjọ́ kẹwàá oṣù kẹjọ, oṣù táwánú rẹ̀ yìí, ọdún 2025. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa wà láyé, tó mú wa wà láàyè rere lásìkò yìí o. Mo fẹ́ ká ké sí àwọn èèyàn wa tó wà nítòsí níbi gbogbo, tó wà lọ́nà jíjìn, wípé ìsìn ọ̀wọ́ ti bẹ̀rẹ̀. Àwa ìjọ olùfẹ́ Jésù Kristi káàkiri la gbé ìsìn wá bá wa. Jesus Lovers Everywhere Life Community Church ló gbé ìsìn wá bá wa lónìí ọjọ́ Olúwa gẹ́gẹ́ bí ìṣe wa. Àwọn elédè Gẹ̀ẹ́sì wọ́n ti ṣe tiwọn kọjá, àwa tiwantiwa leléyìí o, nínú èdè abínibí àwa ní ìsìn kàn. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká parapọ̀ níbi gbogbo tàwa lágbàáyé, ká ké sí àwọn èèyàn tó wà nítòsí, tó wà lọ́nà jíjìn pé ìsìn ti bẹ̀rẹ̀. Ká sáré fi wákàtí ìjọsìn sí Olúwa. Kò sáwàrí fún ẹnikẹ́ni o, kò sáwàrí. Ọ̀rọ̀ ẹ̀sìn ó jẹ́ ọ̀rọ̀ tí olúkúlùkù gbọ́dọ̀ mú lókùnkúndùn. Bẹ́ẹ̀ ni, torí kò sáwàwí o, Ọlọ́run lọ́ba, Ọlọ́run lọ̀gá, á jù wọ́n ni tí ò ṣe wí lẹ́jọ́. Bẹ́ẹ̀ ni, ó sì gbọ́dọ̀ ní ohun tá à ń ṣe fọ́lọ́run, ó sì gbọ́dọ̀ ní bá a ṣe ń ṣàwárí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, nígbà tí èèyàn mọ̀ wípé ayé ò ṣe dágbé, bẹ́ẹ̀ ni ayé ò ṣe dágbé o. Nítorí náà mo fẹ́ ká parapọ̀ lónìí ọjọ́ Olúwa, ká mọ rírì Ọlọ́run, ká ké dànsákì sí. A máa fọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa, a máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run tó pa wá mọ́. Bẹ́ẹ̀ ni, tó pa wá mọ́, tó pa aya mọ́, tó pa ọkọ mọ́, tó pa ọkàn wa mọ́, tó gbà wá lọ́wọ́ ewu, tó gbà wá lọ́wọ́ jàǹbá. Ọlọ́run tó ń ṣètọ́jú wa, tó ò fi tọ̀tá ṣe, kò jẹ́ kí ọ̀tá ó mú ìfẹ́ rẹ̀ ṣẹlẹ̀ wa lára. Ọlọ́run ni, ọba wa ni. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ níbi gbogbo tá a bá wà. Ní ká sọ fún un wípé Ọlọ́run ó ṣé, Ọlọ́run ó ṣé, adúpẹ́ o, Ọlọ́run ó ṣé, adúpẹ́, 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 ayìn ọ́, ó ṣeun, ó ṣeun lórí àwọn ọmọ wa, ó ṣeun lórí àwọn aya, àwọn ọkọ, ó ṣeun lórí àwọn ẹ̀gbọ́n, àwọn àbúrò, àwọn òbí wa, ó ṣeun lórí gbogbo ènìyàn tó fi fún wa, àwọn olùfẹ́ wa káàkiri, àwọn tó ń bẹ nílùú tá a wà yìí, ìlú Nàìjíríà, àtàwọn tó ń bẹ lókè òkun, ó ṣeun Ọlọ́run, ó ṣeun, adúpẹ́, ayìn ọ́ o lórí ìjáde àti ìwọlé wa, ó ṣeun lórí lílọ bíbọ̀ wa, ó ṣeun lórí ìdáwọ́lé wa, àwa tá à ń ṣokòwò, àwa tá à ń ṣiṣẹ́, iṣẹ́ àdáni ni, iṣẹ́ ìjọba ni, gbogbo ohun tá à ń ṣe láti mú oúnjẹ wọlé, láti mú nǹkan wọlé, láti tẹ́ ọkàn wa lọ́rùn, láti ṣe ohun tá a wá ṣe láyé. Bẹ́ẹ̀ ni, béèyàn bá dáyé tí ò bá ṣiṣẹ́ yóò ṣàṣe nǹkan kan. Bẹ́ẹ̀ ni, gbogbo ohun tá à ń ṣe ní lílọ bíbọ̀, Ọlọ́run já pàdé ewu lọ́nà, Ọlọ́run já pàdé ibi lọ́nà, ó ń ṣètọ́jú wa, ó ń ṣètọ́jú gbogbo wa. Ọlọ́run tí ò fi ti ìwà wa ṣe, tó bá ń fi ti ìwà wa ṣe ni ọ̀pọ̀ nu wa ò ní sí níbí. Ìwé mọ́ sọ wípé tá a bá ń sa àmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó lè dúró. Bẹ́ẹ̀ ni, òun ló ń dáríjì wa o, kò ń fi ẹ̀ṣẹ̀ wa kọ́ wa lọ́rùn, pé bá bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa là ń rí ìdáríjì lójú ẹsẹ̀, la sì ń tẹ̀síwájú lábẹ́ orí ọ̀fẹ́. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidi gan, pé Ọlọ́run ó ṣe, adúpẹ́, ayìn ọ́, ó ṣeun, ó ṣeun, adúpẹ́, ayìn ọ́, ó ṣeun. Ọlọ́run wa, ó ṣeun, bàbá ló jẹ́ fún wa, ìwọ lábíamọ tòótọ́ o, abíamọ tòótọ́ ló jẹ́ fún wa, ó ṣeun, ó ṣeun lórí gbogbo ohun tó o ṣe dáadáa nu ayé wa. Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe. Ìwọ tó ń gbọ́ mi níbi gbogbo tó wà, sọ wípé Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe. O lè kọ sórí afẹ́fẹ́ yìí náà, lórí pẹpẹ yìí, pé Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe. Mo sọ fún wa ní gbogbo ọ̀nà wípé ọpẹ́ ó pọn dandan nínú ohun gbogbo tí a bá ń ṣe. Dandan lọpẹ́ o, dandan lọpẹ́, kò ní ṣe iye àwáwí, kò ní ṣe bí ìrírí wa ṣe rí. Dandan lọpẹ́ nínú ohun gbogbo lábẹ́ bó ti wù kó rí. A gbọ́dọ̀ dúpẹ́ lọ́lọ́run, a gbọ́dọ̀ dúpẹ́ fún Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ọba tó mú wa wà, a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀, a gbọ́dọ̀ yìn, a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Abakaduba lagada. Ọlọ́run ó ṣeun, 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 Ọlọ́run ó ṣeun. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ ká fi orin Dáfídì yìí ká fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orin Dáfídì 87, ó ní 8 àti 7. Ó ní ìpìlẹ̀ rẹ̀ ń bẹ lórí òkè mímọ́ wọn ni, Olúwa fẹ́ ẹnu ọ̀nà Síónì ju gbogbo ibùjókòó Jákọ́bù lọ. Ohun ògo ni à ń sọ ní tirẹ̀, ìlú Ọlọ́run. Èmi ó dá orúkọ Rehabu àti Bábílónì láàrin àwọn tí ó mọ̀ mí. Kíyèsí, Filistia àti Tírè pẹ̀lú Ethiopia àbí eléyìí níbẹ̀.
àti ní ti Síónì ni àwa ó wí pé ọkùnrin yìí àti ọkùnrin nì ni a bí nínú rẹ̀, àti ọ̀gá ògo tìkára rẹ̀ ni yóò fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀. Olúwa yóò kà á nígbà tí ó bá ń kọ orúkọ àwọn ènìyàn pé a bí eléyìí níbẹ̀, àti àwọn olórin àti àwọn tí ń lu ohun èlò orin yóò wí pé gbogbo orísun mi ń bẹ nínú rẹ̀. Ọlọ́run gbogbo àgbáyé a gbé ọ ga lónìí. Ọba ni ọ́, Ọlọ́run ni ọ́, wọba tó ń ṣètọ́jú wa, wọba tó fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan, a yìn ọ́, ó dá wa sí, ó mú àwa láyé, mú àwa láyé rere. A dúpẹ́ fún àlàáfíà tó fi fún wa, a dúpẹ́ lórí àlàáfíà iṣẹ́ ọwọ́ wa, ìdáwọ́lé wa gbogbo, a dúpẹ́ lórí lílọ bíbọ̀ wa, gbogbo bó ṣe ń ṣètọ́jú wa, tó ń tọ́jú wa, tó ń pa ọ̀tá lẹ́nu mọ́ fún wa, tó ń ba ìmọ̀ ọ̀tá jẹ́. Ọlọ́run a dúpẹ́, a yìn ọ́ lórí gbogbo àwa ọmọ ìjọ yìí, lórí gbogbo àwa ọkàn tá a sopọ̀ mọ́ pẹpẹ yìí, lórí lọ́kànjọ̀kan lórí gbogbo àgbáyé tá a wà, tá a tẹ̀dó wá sí. Ọlọ́run a gbé ọ̀gá, yìn ọ́, gba ọpẹ́ wa. Olúwa gba ẹ̀yìn wa fún ohun tó ń ṣe fún wa láti bẹ̀rẹ̀ ọdún yìí wá, fún ohun tó ń ṣe fún wa láti bẹ̀rẹ̀ oṣù yìí wá. Ọlọ́run gba ọpẹ́ wa. Olúwa gba ẹ̀yìn wa, ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Bàbá, fún ohun tó bá wa sọ lénìí, lórúkọ Jésù gba ọpẹ́ wa. Fún ìyè wa tó máa mú kó ṣí sí lónìí, fún ọgbọ́n ìmọ̀ àti òye tó máa tún fi kún wa lónìí lábẹ́ orí ọ̀fẹ́ ọ̀rọ̀ rẹ nípa àṣẹ ẹ̀mí mímọ́. Ọlọ́run gba ọpẹ́ wa, ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká mí ẹ kó lárinrin lórúkọ Jésù Kristi Olúwa wa. Má ṣe jẹ́ kí ojú kó tì ọ́ láti ṣàmì. Àmín ni ìdáhùn àdúrà lábẹ́ bó ti wù kó rí. Àmín ni ìdáhùn àdúrà. A máa tẹ̀síwájú lónìí nínú ọ̀rọ̀ Ọlọ́run àti ìdánilẹ́kọ̀ọ́ tá a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn nípa kíkọ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ìmọ̀ ni, ìmọ̀ tó yẹ ní kíkọ́ sì ni. Ìmọ̀ ni kì í ṣàmútọ̀run wá, ó máa dáyé kọ́ ọ ni. Nígbà tó bá ti dé sínú ìjọba Ọlọ́run, tá a ti bí ọ tó ti dàtún bí, tá a ti bí ọ nípa Ọlọ́run, nípa ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀mí mímọ́, ara àwọn nǹkan tó máa kọ́ rèé gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí. O nílò àti kọ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀ kó o bá lè mọ ìyàtọ̀ tó ń bẹ nínú ohun tá a fojú rí àti ohun tá a kò lè fojú rí, kó o bá lè mọ ìyàtọ̀ tó ń bẹ nínú àwọn ohun ti ẹ̀mí àti ohun ti ara àti ohun ti ayé yìí. O nílò àti kọ́ ọ, torí pé ó pọn dandan fún gbogbo ènìyàn láti dá ohun ẹlẹ́dàá rẹ̀ mọ̀, láti dá ohun Olúwa rẹ̀ mọ̀. Ó pọn dandan fún gbogbo ènìyàn láti mọ ohun Olúwa, ohun Ọlọ́run, láti mọ ọ̀rọ̀ Ọlọ́run. Ó pọn dandan fún gbogbo ènìyàn Ọlọ́run láti mọ ọ̀rọ̀ Ọlọ́run, láti mọ ohun Ọlọ́run. Ó pọn dandan. Bọ́lọ́run bá jẹ́ olùṣọ́ àgùntàn rẹ, tí wọ́n jẹ́ àgùntàn rẹ̀, ó gbọ́dọ̀ mọ ohun rẹ̀ sí ọ, ó gbọ́dọ̀ mọ̀ sí ọ. Lóòótọ́ láti ṣe ìtọ́ka sí gbogbo àwọn ọ̀nà tí a gbọ́dọ̀ lo ìmọ̀ ẹ̀mí yàtọ̀ yìí nínú ayé. A ti ṣètọ́ka sí ní àwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Lónìí a fẹ́ wá tọ́ka sí ìró ohùn tó ń dún. Ìró ohùn nígbà tí èèyàn bá fọhùn jáde, nígbà tí èèyàn bá mú kí ìró kó sọ jáde, tí ìró sì ń dún jáde. Báwo la ṣe lè lo ìmọ̀ ẹ̀mí yàtọ̀ láti mọ ìró tó jáde, ohùn tó jáde sí ni, láti lè mọ ìtumọ̀ ìró tó jáde tàbí ìtumọ̀ ohùn tó jáde, láti lè mọ kí ni àṣẹ tó ń bẹ nínú ìró àti ohùn tó jáde yẹn, láti lè mọ ipa tí ohùn yẹn fẹ́ kó nínú ayé, láti lè mọ ipa tí ìró yẹn fẹ́ kó nínú ayé. A gbọ́dọ̀ lè lo ìmọ̀ ẹ̀mí yàtọ̀ láti lè mọ̀ wípé ohun tí à ń gbọ́ yìí gẹ́gẹ́ bí ìró tàbí ohùn yìí, kí ni ipa tó wá kó nínú ayé wa, kí ni ipa tó wá kó ní àyíká wa, kí ni ipa tó sì ń kó nínú ayé tá a wà nínú rẹ̀ yìí. Àwọn wo ló ń fọ ohùn yìí jáde? Àwọn wo ló ń fọ ìró yìí jáde? Àwọn wo ló ń ṣe kí ni? Àwọn wo ló ń ṣẹ̀dá rẹ̀? Àwọn ló ń ṣe ìṣẹ̀dálẹ̀ rẹ̀ jáde fún wa. A máa bẹ̀rẹ̀ láti inú ìwé Kọ́ríńtì kìíní orí 14 ẹsẹ̀ 6 la máa ti bẹ̀rẹ̀ ohun tá a fẹ́ sọ lónìí. Ìwé mọ́ sọ wípé ǹjẹ́ nísinsìnyí ará,
bí mo bá wá sí àárín yín tí mo sì ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀, èrè kí ni èmi ò jẹ́ fún yín? Tí n bá wá sáàárín yín pé èdè tí mò ń sọ kò sí ẹni tó gbọ́ èdè tí mò ń sọ, èdè àìmọ̀ ni. Ó ní èrè kí ni mo máa jẹ́ fún yín o. Ẹ máa gbọ́ ohun tó sọ. Bí kò ṣe pé mo bá ń bá yín sọ̀rọ̀ yálà nípa ìṣípayá tàbí nípa ìmọ̀ tàbí nípa ìsọtẹ́lẹ̀ tàbí nípa ẹ̀kọ́. Ìyẹn ni pé bàbá kóra wa jọpọ̀ gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí, gẹ́gẹ́ bí ọmọ ìjọ, àwọn ẹbí Kristi láyé, bá ṣe kóra pọ̀ lónìí, ta kóra pọ̀ lórí afẹ́fẹ́ yìí. Bó bá jẹ́ pé gbogbo ń ta fẹ́ sọ òun ní èdè àìmọ̀, àní jẹ́ èrè fún ẹnikẹ́ni láàrin ara wa. Kò ní sí èrè kankan tá a máa jẹ́ fún ara wa. Àmọ́ tá a bá fẹ́ bá wa sọ̀rọ̀ báyìí, a máa sọ ọ̀rọ̀ nípa ìṣípayá, ìfihàn, tàbí ká sọ̀rọ̀ nípa ìmọ̀, ká fi ìmọ̀ Ọlọ́run hàn olúkálùkù wa, tàbí ká sọ̀rọ̀ nípa ìsọtẹ́lẹ̀, ká tú àṣírí ọ̀tá, ká tọ́ka sí ohun tí ó mú ìyìn bá Ọlọ́run, ká tọ́ka sí àṣírí ọkàn àwọn ènìyàn nípa ìsọtẹ́lẹ̀, tàbí ká sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ Bíbélì nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ Jésù Kristi, ká sọ̀rọ̀ nípa rẹ̀. Ìyẹn ló lè mú èrè wá bá wa, kì í ṣe pé ká kàn kóra jọpọ̀ ká máa sọ èdè àìmọ̀. Ohun tí ìwé mọ́ sọ níbí nìyẹn. Ó ní bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn nǹkan tí kò ní ẹ̀mí tí ń dún, àwọn nǹkan tí kò ní ẹ̀mí nínú, tí kò ní iyè nínú, tí wọ́n ń dún, torí pé gbogbo nǹkan ló ní ìró, gbogbo nǹkan ló sì ní ohun tó fi ń dún. Bẹ́ẹ̀ ni, bóyá tábìlì ni o, àga ni o, bóyá igi ni, àwọn nǹkan tí ò ní ẹ̀mí, gbogbo wọn ló ń dùn. Ohun tó fi ń dún yẹn ni ohun wọn. Ìró tó ń fọ jáde yẹn, òun lóhun tiwọn. Òun la fi ń dá wọn mọ̀. Òun ni ó ń sọ nípa ìtumọ̀ wọn, ohun tó ń sọ jáde. Òun sì ló ń sọ nípa ipa tí ìró àti ohun wọn tí ó ń kó nínú ayé. Ó ní bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn nǹkan tí kò ní ẹ̀mí tí ń dún, ìbá ṣe fèrè tàbí áàpù, bí kò ṣe pé ìyàtọ̀ bá wà nínú ohun wọn. Tí ò bá sí ìyàtọ̀ nínú ohun wọn, àní mọ̀ tó ń sọ. Ó ní bí kò ṣe pé ìyàtọ̀ bá wà nínú ohun wọn, a ó ti ṣe mọ ohun tí fèrè tàbí tí dùrù ń wí. Bála ìfẹ́ mọ ohun tó ń wí, nítorí pé wọ́n ń fọ, wọ́n ń sọ nǹkan kan jáde. Àmọ́ tí ò bá sí ìyàtọ̀ nínú ohun tó ń sọ, bála ìfẹ́ mọ ohun tó ń wí. Bẹ́ẹ̀ ni, ajá tó ń gbó, ó ń sọ nǹkan kan jáde. Ẹran tó ń sọ ìró, tó ń fọhùn, ó ń sọ nǹkan kan jáde. Ṣùgbọ́n ẹni tí ò bá ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ kò lè mọ irú ìró àti irú ohun tó ń jáde àti ìtumọ̀ rẹ̀. Kò sì lè mọ, ẹni tí ò bá mọ ìtumọ̀ rẹ̀ kò lè mọ irú ipa tí àwọn ìró àti ohun yẹn wá kó nínú ayé. Ohun tó ń sọ rèé o. Kò bá jẹ́ ohun èlò orin gẹ́gẹ́ bí fèrè, dùrù, bàtà, bí wọn ò bá sọ ohun ìyàtọ̀, tí wọn ò bá ṣe kíni, wọn ò bá fọ ohun ìyàtọ̀, a ò lè mọ ohun tí wọ́n ń sọ, a ò lè mọ ohun tí wọ́n ń wí. Bẹ́ẹ̀ ni, ohun gbogbo tó ń bẹ ló ní ohùn. Ohun gbogbo tó ń bẹ ló sì ní ìró. Gbogbo ìró ló ní ìtumọ̀, gbogbo ohùn ló ní ìtumọ̀, fún dáadáa àti fún ìdàkejì ẹ̀. Ohun tí ìwé mọ́ fi kọ́ wa nìyẹn. Ẹni tó bá lórí ọ̀fẹ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀ yóò lè sọ wípé nínú ẹ̀mí ìtumọ̀ ohun tí ìró yìí ń sọ rèé. Nínú ayé, ipa tí ìró yìí wá kó rèé. Nínú ayé, ipa tí ohun tó ń dùn yìí, ohun tó wá kó rèé. Èèyàn nílò ìmọ̀ ẹ̀mí yàtọ̀ láti lè mọ irú nǹkan báyìí. Kàkà síwájú sí, ó ní nítorí pé bí ohun ìpè kò bá dájú, ta ni yóò múra fún ogun? Ohun ìpè nílò àti dájú. Àwa tá a gbọ́ ìpè Olúwa ṣiṣẹ́ Olúwa, mo rántí ìgbà náà lọ́dún díẹ̀ sẹ́yìn tí mo máa ń sọ fáwọn èèyàn wípé bó bá sọ pé Ọlọ́run pè ẹ́ lóòótọ́, ohun tó dára ni, ṣùgbọ́n jẹ́ kó dájú, jẹ́ kí ìpè rẹ kó dájú, jẹ́ kó dá ẹ lójú wípé o lè fọwọ́ sọ̀yà wípé lóòótọ́ ló gbọ́ ìpè Ọlọ́run. Gbogbo ala máa rántí orin, mo gbọ́ ìpè Ọlọ́run mi, mo gbọ́ ìpè Ọlọ́run mi. Bẹ́ẹ̀ ni, ó dá lójú ló ṣe fi kọrin.
gbogbo ẹni tọ́lọ́run pè ní pé wọ́n gbọ́dọ̀ dájú. Báwo ló ìpè ṣe máa dájú? Ó máa dá ẹ lójú wípé Ọlọ́run ló pè ẹ́ kì í ṣe èèyàn. Á dá ẹ lójú pé Ọlọ́run ló pè ẹ́ kì í ṣọ̀tá kì í ṣe èṣù. Ó máa dá ẹ lójú nítorí pé ohun ìpè ó gbọ́dọ̀ dájú. Nítorí pé bí ohun ìpè kò bá dájú, ta ni yóò múra fún ogun? Tá a bá gbọ́ ohun ìpè tó bá ń ṣe báyìí àbí bàlàbàlà tí ò bá dájú, kò sẹ́ni tá a múra, á dàbí ariwo. Ìpè yàtọ̀ sáriwo. Ìpè yàtọ̀ sáriwo. Ìró ìkìlọ̀ ó yàtọ̀ sáriwo. Ìró ìmúrasílẹ̀ fún ogun ó yàtọ̀ sáriwo. Bí ohun ìpè bá jáde, gbogbo àwọn tí ohun ìpè jáde fún gbọ́dọ̀ mọ bí a ṣe máa múra sílẹ̀ fún ogun. Bẹ́ẹ̀ni. Ó ní bẹ́ẹ̀ sì ni ẹ̀yin, bí kò ṣe pé ẹ̀yin bá ń fi ahọ́n yín sọ̀rọ̀ tí ó yé ni, a ó ti ṣe mọ ohun tí à ń wí, nítorí pé ẹ̀yin ó sọ̀rọ̀ sí òfurufú. Béèyàn bá ń sọ̀rọ̀ tí ò nítumọ̀, òfurufú ló ń sọ̀rọ̀ sí lásán. Béèyàn bá ń sọ̀rọ̀ tí ò nítumọ̀, tí àwọn ènìyàn ò lè sọ ohun tó ń sọ, tí àwọn ènìyàn ò lè sọ ìtumọ̀ ohun tó ń sọ, á jẹ́ pé bí ariwo lásán lèèyàn ń pa. Á jẹ́ pé ènìyàn ń ṣe lásán ni. Ó ń fọ ohùn sí òfurufú. Ó ń ṣe kí ni? Ó kàn ń ṣe tó wù ní. Àmọ́ ẹgbọ́n tó sọ ní mí. Bẹ́ẹ̀ sì ni. Ó ní bẹ́ẹ̀ sì ni ẹ̀yin, bí ẹ̀yin. Ok, ẹsẹ̀ kẹwàá. Mo ti fẹ́ sáré. Ó ní ó lè jẹ́ pé onírúurú ohun tí ń bẹ ní ayé, kò sì sí ọ̀kan tí kò ní ìtumọ̀. Ó sọ pé onírúurú ohun ló ń bẹ nínú ayé, gbogbo wọn sì ló ní ìtumọ̀. Ó ní ǹjẹ́ bí èmi kò mọ ìtumọ̀ ohun náà, èmi ó já sí aláìgbèdè sí ẹni tí ó ń sọ̀rọ̀. Ẹni tí ó ń sọ̀rọ̀ yóò sì já sí aláìgbèdè sí mi. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin, bí ẹ̀yin ti ní ìtara fún ẹ̀bùn ẹ̀mí, ẹ máa ṣe àfẹ́rí àti máa pọ̀ sí i fún ìdàgbàsókè ìjọ. Kò ń ṣe ohun àfihàn gan. Pé mo ní ẹ̀bùn ẹ̀mí, ìyẹn kọ́ ló ń sọ o. Ó ń sọ pé nígbà tí à ń ṣe àfẹ́rí ẹ̀bùn ẹ̀mí lóòótọ́, a gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣe àfẹ́rí àwọn ẹ̀bùn tó là sí ìdàgbàsókè ìjọ. Ẹ̀bùn wa gbọ́dọ̀ jẹ́ ohun tó wúlò fún àwọn tó jẹ́ ara wa nínú Kristi, tó jẹ́ àwọn ọmọnìkejì wa nínú Kristi, àwọn tá a jọ jẹ́ bí ẹ̀mí níwájú Ọlọ́run, tí Ọlọ́run so wá papọ̀ gẹ́gẹ́ bí ìjọ. Torí pé ẹ̀bùn tí ò bá wà fún ìdàgbàsókè ìjọ yóò wà fún ìmúwálẹ̀ ìjọ o. Mo gbà ládùúrà ẹ̀bùn wa ò ní dàjọrú o. Ẹ̀bùn wa ò ní mújọ wálẹ̀ o. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹ̀bùn téèyàn bá ń lò gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹ̀mí, ó gbọ́dọ̀ jẹ́ ohun tó wà fún ìdàgbàsókè ìjọ. Ohun tó ń sọ nìyẹn. Ẹsẹ̀ kẹtàlá ó ní nítorí náà jẹ́ kí ẹni tí ó ń sọ̀rọ̀ ní èdè àìmọ́ gbàdúrà kí ó lè máa ṣe ìtumọ̀. Tó bá ń fi èdè títù sọ̀rọ̀, tó ń fèdè fọ̀, èdè àìmọ̀ là ń pè é. Èdè àìmọ̀, èdè tí ẹnikẹ́ni kò mọ̀. Nítorí náà ó gbọ́dọ̀ gbàdúrà láti lè ṣe ìtumọ̀ rẹ̀, kí ó lè wúlò, kí ó sì lè ní èrè fún àwọn tó ń gbọ́ ọ, kó lè ní èrè fún àwọn tájọ jẹ́ ọmọ ìjọ àti alábàápín Kristi láyìíká. Bẹ́ẹ̀ ni, kó lè wúlò fún ìdàgbàsókè ìjọ. Ó gbọ́dọ̀ gbàdúrà láti lè ṣe kíni? Láti lè ṣe ìtumọ̀. Nítorí bí èmi bá ń gbàdúrà ní èdè àìmọ̀, ẹ̀mí mi ń gbàdúrà, ṣùgbọ́n òye mi jẹ́ aláìléso. Nítorí pé èdè àìmọ̀ ni. Bá pé èdè àìmọ̀ nìkan ló a fi ń gbàdúrà. Lóòótọ́ lẹ̀mí wa ń gbàdúrà sí Ọlọ́run, àmọ́ ọkàn wa jẹ́ aláìléso. Bẹ́ẹ̀ ni, ohun tó sọ nìyẹn. Òye wa jẹ́ aláìléso. Àmọ́ tá à ń sọ, àfi tá a bá gba ìtumọ̀ èdè tá à ń sọ yẹn, tá a bá gbà á. Ó ní ǹjẹ́ kí ni kí n ṣe? Èmi ó fi ẹ̀mí gbàdúrà, èmi ó sì fi òye gbàdúrà pẹ̀lú. Èmi ó fi ẹ̀mí kọrin, èmi ó sì fi òye kọrin pẹ̀lú. Tó bá fi ẹ̀mí gbàdúrà, fi òye gbàdúrà. Tí o bá fi ẹ̀mí kọrin, fi òye náà ṣe kíni? Fi òye kọrin pẹ̀lú. Bí bẹ́ẹ̀ kọ́, bí ìwọ bá súre nípa ẹ̀mí, báwo ni ẹni tí ó ń bẹ ní ipò òpè yóò ṣe àmì sí ìdúpẹ́ rẹ nígbà tí kò mọ ohun tí ìwọ wí? Nítorí ìwọ dúpẹ́ gidigidi nítòótọ́, ṣùgbọ́n a kò fi ẹsẹ̀ ẹnikẹ́ni rẹ múlẹ̀.
mo gbàdúrà pé gbogbo iṣẹ́ ẹ̀mí wa, gbogbo ìlàkàkà wa nínú ẹ̀mí á fi ẹsẹ̀ gbogbo wa múlẹ̀ o lórúkọ Jésù. Bí a bá ń ṣe àwọn ohun ẹ̀mí yìí, tá a bá ń ṣe nínú èdè àìmọ̀, nínú ìfèdèfọ̀ nìkan, tá a ṣe nínú òye ẹ̀mí mímọ́, tí a fi ìtumọ̀ àti òye rẹ̀ jáde, kò ní fi ẹsẹ̀ ẹnikẹ́ni múlẹ̀. Bẹ́ẹ̀ ni ohun tí Bíbélì sọ nìyẹn, kò ní fi ẹsẹ̀ ẹnikẹ́ni múlẹ̀. So ohun tó ṣe kókó fún wa ni wípé kì í kàn ṣe ká máa sọ̀rọ̀ nìkan, gbogbo ohun àti ọ̀rọ̀ tá à ń sọ ló nítumọ̀. Gbogbo ẹ̀ ló ṣe kíni? Ló nítumọ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tí a dá ló ní ìró, àti ohun tí ó ní ẹ̀mí àti èyí tí kò ní ẹ̀mí ló ní ìró. Gbogbo ohun tí a dá ló ní ohùn, àti ohun tó lẹ́mí àti ohun tí kò ní ẹ̀mí. Kíkọ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀ gbọ́dọ̀ fòye yé wa wípé lára àwọn nǹkan tá gbọ́dọ̀ mọ̀ léléyìí, tá gbọ́dọ̀ rí àwọn àṣírí tó ń bẹ nínú ìró tá ń gbọ́, àwọn ìjìnlẹ̀ tó ń bẹ nínú ohùn tá ń gbọ́ lójoojúmọ́, àti ìtumọ̀ wọn, àti àṣẹ tí wọ́n gbé dání, ó gbọ́dọ̀ wà fún ìdàgbàsókè ìjọ. Mo fẹ́ ká ka àwọn ẹsẹ̀ Bíbélì díẹ̀ láti lè mọ ipa tí ohùn á máa kó. Mo fẹ́ ká ka nínú ìwé Lẹ́fítíkù orí 25, 25 yẹn, káka ẹsẹ̀ 9. Ó ní kí ìwọ kí ó sì mú kí ìpè kí ó dún ní ìjọ kẹwàá oṣù keje, ní ọjọ́ ètùtù, ní kí ẹ̀yin kí ó mú ìpè náà dún ní gbogbo ilẹ̀ yín. Ó ní kí ìpè dún o lọ́jọ́ kẹwàá oṣù keje. Ìpè tó fẹ́ dún bí tá ń pè ní dídún ìpè ọjọ́ júbílì nìyẹn, èyí tí ó jẹ́ ọjọ́ ìtúsílẹ̀. Bẹ́ẹ̀ ni ọjọ́ ìtúsílẹ̀ tá a máa tú gbogbo àwọn òǹdè sílẹ̀, tínú gbogbo àwọn èèyàn yóò dùn, tí inú ìlú gan pàápàá yóò dùn. Ó ní pé ìbẹ̀rẹ̀ ọjọ́ yẹn a máa mú kí ìpè kó dún. Gbogbo ẹni tó bá ti gbọ́ ìpè yẹn, wọ́n á mọ̀ pé ìtúsílẹ̀ ti kíni, ó ti bẹ̀rẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pé ìtúsílẹ̀ ti bẹ̀rẹ̀. Ká wo inú ìwé Númérì orí 10, kí lòun náà sọ fún wa. Ká bá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kíní yẹn. Ó ní Olúwa sì sọ fún Mósè pé ìwọ ṣe ìpè fàdákà 2, iṣẹ́ ọ̀nà lílù ni kí o ṣe wọ́n. Ìwọ ó sì máa fi wọ́n pe àjọ, ìwọ ó sì máa fi wọ́n ṣí ibùdó. Nígbà tí ó bá ti ṣe ìpè 2 fàdákà yẹn, Ọlọ́run sọ fún Mósè pé yóò máa fi ohun ìpè yẹn pe àjọ, ó máa fi pe gbogbo àwọn àjọ ìjọ Ísírẹ́lì pé kí wọ́n padà kán wá sójú kan, kán wá sọ́dọ̀ Mósè. Á sì máa tún fi ohun ìpè yẹn, á máa fi ṣí ibùdó tó bá nílò àti ṣí ibùdó láti kúrò níbi tó wà láti lọ sí ibòmíràn. Ìpè ohun yẹn á máa fi ṣe kíni, á máa fi ṣí wọn síwájú. Nígbà tí wọ́n bá fún wọn, kí gbogbo ìjọ kí ó pé sọ́dọ̀ rẹ ní ẹnu ọ̀nà àgọ́ àjọ. Ó ní bí ó bá ṣe pé ìpè kan ni wọ́n fún, nígbà náà ni kí àwọn ọmọ ọba olórí ẹgbẹgbẹ̀rún ènìyàn Ísírẹ́lì kí ó péjọ sọ́dọ̀ rẹ̀. Bá pé ìpè kan, káwọn ọmọ ọba péjọ. Tó bá pé ìpè 2, kí gbogbo èèyàn àti ọmọ ọba àti ọmọ ìjòyè àti aráàlú, kí gbogbo wọn péjọ. Nígbà tí ẹ̀yin bá sì fún ìpè ìdágìrì, nígbà náà ni kí àwọn ibùdó tí ó wà ní ìhà ìlà oòrùn kí ó ṣí síwájú. Nígbà tí ẹ̀yin bá sì fún ìpè ìdágìrì nígbà kejì, nígbà náà ni kí àwọn ibùdó tí ó wà ní ìhà gúúsù kí ó ṣí síwájú, kí wọn kí ó sì fún ìpè ìdágìrì ṣíṣí wọn. Ṣùgbọ́n nígbà tí a ò bá pe ìjọpọ̀, kí ẹ fún ìpè, ṣùgbọ́n ẹ kò gbọdọ̀ fún ti ìdágìrì. Ó ń sọ fún wa wípé ìtumọ̀ wà nínú ìró tó ń jáde, ìtumọ̀ wà nínú ohun ìpè tó ń jáde. Àwọn ohun ìpè ìdágìrì, àwọn ohun ìpè ogun nìyẹn, pé kí gbogbo ènìyàn kọ́ múra ogun, ṣùgbọ́n àwọn ohun ìpè kan kò ń ṣe fún ìdágìrì. Ó wà fún àjọ ènìyàn, ó wà fún ìpè láti jọ́sìn, ó wà fún ìpè láti ṣe kíni, láti parapọ̀, láti wá sọ̀rọ̀ papọ̀, láti wá sọ àsọyé papọ̀. Ohun tó sọ nìyẹn. Ó ní
àwọn ọmọ Árónì àwọn àlùfáà ni kí ó sì fún ìpè náà, kí wọn kí ó sì máa ṣe ìlànà láéláé fún yín ní ìran yín. Bí ẹ̀yin bá sì lọ sí ogun ní ilẹ̀ yín, lọ pàdé àwọn ọ̀tá tí ń ni yín lára, nígbà náà ni kí ẹ̀yin kí ó fọn ìpè fún ìdágìrì, a ó sì rántí yín níwájú Olúwa Ọlọ́run yín, a ó sì gbà yín lọ́wọ́ àwọn ọ̀tá yín. Àwọn ohun kan wà, ìró kan wà, ìpè kan wà téèyàn lè ṣe láyé ń bí Ọlọ́run á rántí ẹ̀, á gbà lọ́wọ́ ọ̀tá. Òun ni ìwé mọ́ ṣe sọ pé nígbà tí èmi bá kígbe, tí ìwé mọ́ sọ ni pé nígbà tí èmi bá kígbe, ó ní pé kí ni, ó ní Ọlọ́run, nígbà bá kígbe sí Ọlọ́run, nígbà náà ni àwọn ọ̀tá mi yóò pẹ̀yìn dà. Ohun igbe kan nìyẹn, ohun ìpè kan nìyẹn, ohun ìró kan nìyẹn tí yóò mú kí ọ̀tá kó pẹ̀yìn dà. Nígbà tí Ọlọ́run bá gbọ́ ohùn rẹ láyé, yóò rán àwọn áńgẹ́lì rẹ̀, yóò sì gbà án lọ́wọ́ ọ̀tá. Ohun ìpè kan nìyẹn. Èèyàn nílò ìmẹ̀mí yàtọ̀ láti lè mọ iṣẹ́ tí ìró ń ṣe, iṣẹ́ tí àwọn ohun yìí ń ṣe nínú ayé. Ẹ ká wo orin Dáfídì 19 yẹn, ká wo ohun tó sọ nípa ìró àti ohùn. Ká wo ohun tó sọ ní àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run, àti òfurufú ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ ń fọhùn, ọjọ́ dé ọjọ́ ó ń fọhùn. Lóòótọ́ à ń rí ọjọ́ gẹ́gẹ́ bí ọjọ́, à ń rí òru gẹ́gẹ́ bí òru, à ń rí alẹ́ gẹ́gẹ́ bí alẹ́, ṣùgbọ́n kò yé wa pé bá tilẹ̀ ṣe ń rí wọn yẹn, à ń rí ọjọ́ gẹ́gẹ́ bí ọjọ́, rí òru gẹ́gẹ́ bí òru, wọ́n ń fọhùn jáde, wọ́n ní ìró tó ń sọ jáde, wọ́n ní ohùn tí wọ́n ń sọ jáde. Ó ní ọjọ́ dé ọjọ́ ń fọhùn, àti òru dé òru ń fi ìmọ̀ hàn. Kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn. Ìró wọn la gbogbo ayé já, àti ọ̀rọ̀ wọn dé òpin ayé. Nínú wọn ni ó gbé pàgọ́ fún oòrùn. Ìró gbogbo wọn láyé já, bẹ́ẹ̀ ni. Ohùn wọn láyé já, bẹ́ẹ̀ ni. Kì í ṣe pakọ̀ ń rí ọjọ́, à ń rí ìmọ́lẹ̀ nìkan. Irọ́, ó ń fọ ohùn jáde, ó ń tú ìró jáde, ìró náà sì láyé já. Gbogbo ohun tí a dá ló ní ìró, gbogbo ohun tí a dá ló ní ohùn tó ń dún. Ìmẹ̀mí yàtọ̀ lá fún wa lórí ọ̀fẹ́ láti lè mọ̀ nínú ẹ̀mí àti nínú ara, nínú ayé yìí, kí ni ìtumọ̀ ìró tá à ń gbọ́, kí ni ipa tí ìró àti ohùn tá à ń gbọ́ èyí tó wá kó nínú ayé láyìíká wa, àti ta ló rán sí wa, ta ló ṣẹ̀dá ẹ̀, ta ló tú ìró náà sílẹ̀. Ẹ ká ka àwọn ẹsẹ̀ Bíbélì díẹ̀, ká fi ìdí ohun yìí, ká fi fìdí rẹ̀ múlẹ̀. Jóòbù 37 ẹsẹ̀ kejì yẹn, 37, orí 37 ẹsẹ̀ kejì. Kí ló sọ fún wa nípa ìró ohun yìí? Ó ní fetí sílẹ̀ kí ẹ sì gbọ́ ìró ohùn rẹ̀, àti ìró tí ó ti ẹnu rẹ̀ jáde wá. Gbogbo ìgbà tí èèyàn bá la ẹnu ni ìró ń jáde, gbogbo ìgbà tí èèyàn bá la ẹnu ni ohùn ń jáde, àti ìró àti ohùn. Ó ní kí ẹ fetí sílẹ̀ láti gbọ́. Kí ló dé? Kí a bá lè mọ ìtumọ̀ rẹ̀, kí a bá lè ṣe kí ni? Kí a bá lè mọ ìtumọ̀ rẹ̀, kí a sì lè mọ ipa tí ìró àti ohùn yẹn tó wá kó. Bẹ́ẹ̀ ni ohun tó sọ fún wa níbí nìyẹn. Ẹ ká tún wo ìwé orin Dáfídì yẹn, 147 orin Dáfídì, ká wá wo ẹsẹ̀ 5 ẹ̀. Kí ló sọ fún wa? Ó ní 47 ẹsẹ̀ 5. Ó ní Ọlọ́run gòkè lọ tí ohun ti ariwo, Olúwa tí ohun ti ìró ìpè. Ọlọ́run fún ara rẹ̀, ó ní ohun ara rẹ̀, ó ní ìró ara rẹ̀ tó ń fọ̀ jáde. Ó ní Ọlọ́run gòkè lọ tí ohun ti ariwo, Olúwa tí ohun ti ìró ìpè. Ní bó bá jẹ́ pé ohun Olúwa ó ní agbára, ó ní ìtumọ̀, ó ní ipa tó ń kó. Orin Dáfídì 29 ó sọ fún wa nípa ohun Olúwa. Ádámù nínú Genesis ó ní pé Olúwa, mo gbọ́ ìró ohùn rẹ, ẹ̀rù sì bà mí, mo fara mi pamọ́. O gbọ́dọ̀ ní ìmẹ̀mí yàtọ̀ láti mọ ohun Olúwa sí ẹ, láti mọ ìró ohùn rẹ̀, láti mọ ipa tí ohùn rẹ̀ wá kónú ayé rẹ̀, àti ohun nígbà tí ó bá ń bá ọ sọ̀rọ̀,
ẹnikẹ́ni ò lè ṣayédèrú ohun Olúwa torí ohun Olúwa lóhun Olúwa ń jẹ́ o torí nígbà tí Olúwa bá fọhùn ayé yóò yọ o ohun gbogbo yóò parí rè bẹ́ẹ̀ ni yóò wá rè bẹ́ẹ̀ ni nítorí náà ìwọ náà gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ó gbọ́dọ̀ lóye ohun Olúwa ó gbọ́dọ̀ lè sọ wípé Olúwa ló ń bá mi sọ̀rọ̀ báyìí nínú ariwo tó ń bẹ láyé nínú gbogbo ohun tó ń bẹ láyé àti gbogbo èrò tó ń bẹ láyé ó gbọ́dọ̀ lè dá titi ẹlẹ́dàá rẹ mọ̀ ó gbọ́dọ̀ lè dá titi olùṣọ́ àgùntàn rẹ mọ̀ ó gbọ́dọ̀ lè dá ohun Olúwa rẹ mọ̀ lára àwọn tá à ń lo ìmẹ̀mí yàtọ̀ fún nìyẹn lára àwọn tá à ń lo ìmẹ̀mí yàtọ̀ fún nìyẹn ká tún wo orin Dáfídì 77 yẹn ẹsẹ̀ 17 orin Dáfídì 77 verse 17 yẹn ká wo ohun tó sọ ó ní àwọ sánmọ̀ dà omi sílẹ̀ ojú sánmọ̀ rán ìró jáde ọfà rẹ̀ jáde lọ pẹ̀lú bá a ṣe rí àwọ sánmọ̀ yẹn òun náà ní ìró bí òjò bá ń rọ̀ ìró kan ni ohun kan ni ohun tó ń sọ fún wa lélẹ̀ ó ní ojú sánmọ̀ fún ara ẹ̀ gan a máa rán ìró jáde nítorí náà gbogbo ohun tá a dá ló ní ìró àti tó lẹ́mìí àti tí ò lẹ́mìí gbogbo ohun tá a dá ló ní ìró ló ní ohun a nílò ìmẹ̀mí yàtọ̀ láti mọ ìró àti ohun tá à ń gbọ́ àti ipa tán wá kó nu ayé wa àti láyìíká wa ohun tá à ń sọ nípa rẹ̀ nìyẹn ẹ ká wo orin Dáfídì 89 verse 15 yẹn ká tún wo ohun tóun náà sọ fún wa nípa ìró àti ohun ó ní ìbùkún ni fún àwọn ènìyàn tí ó mọ ohun ayọ̀ nì Olúwa wọn ó máa rìn ní ìmọ́lẹ̀ ojú rẹ̀ ó ní ohun tá à ń pè lóhun ayọ̀ ìró ayọ̀ bẹ́ẹ̀ ni lágọ̀ọ́ àwọn olódodo a máa tó débẹ̀ kátúkà o a gbọ́dọ̀ mọ ìró ayọ̀ ohun ayọ̀ ká tilẹ̀ ká báyìí ní Psalm 118 Psalm 118 ẹsẹ̀ 15 náà ni kí ló sọ ó ní ohun ayọ̀ àti ti ìgbàlà ń bẹ nínú àgọ́ àwọn olódodo ó ní ohun ayọ̀ àti ti ìgbàlà ó ń bẹ nínú àgọ́ àwọn olódodo ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára nítorí náà a nílò ìmẹ̀mí yàtọ̀ láti mọ ohun ayọ̀ ìró ayọ̀ tó ń bẹ nínú àgọ́ àwọn olódodo ìró ayọ̀ àti ìgbàlà ohun ayọ̀ àti ìgbàlà tí ń bẹ nínú àgọ́ àwọn olódodo nítorí pé ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára fún wọn òun náà ló sọ níbí pé ìbùkún ni fún àwọn ènìyàn tí ó mọ ohun ayọ̀ ni ó gbọ́dọ̀ lè mọ̀ àwọn ìbùkún kan wà tí béèyàn bá mọ ohun ayọ̀ yóò tàsé rẹ̀ tí ò bá mọ̀ wípé sáà ti yí padà ìgbà ti yí padà tí ò bá mọ̀ yàtọ̀ nínú ìgbà ìfúrúgbìn àti ìgbà ìkórè tí ò bá mọ̀ yàtọ̀ nínú ìgbà ẹ̀rùn àti ìgbà òjò ìgbà ooru àti ìgbà òtútù tí ò bá mọ̀ ohun ayọ̀ ni yóò tàsé àwọn ìbùkún kan gbogbo alamọ̀ pé níwájú Olúwa ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ báwo la ṣe mọ ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ nípa ohun ayọ̀ la fi mọ ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ báwo la ṣe mọ inú dídùn nípa ohun ayọ̀ la ṣe mọ inú dídùn ìwé mọ́ sọ pé ìbùkún ni fún ẹni tí ó bá mọ ohun ayọ̀ ìbùkún ni fún ẹni tí ó bá mọ ohun ayọ̀ ńkọ́ yóò tàsé ìbùkún yẹn ohun tó ń sọ fún wa nìyẹn ìbùkún ni fún àwọn ènìyàn tí ó mọ ohun ayọ̀ ni Olúwa wọn ó máa rìn ní ìmọ́lẹ̀ ojú rẹ̀ àwọn tó fẹ́ rìn ní ìmọ́lẹ̀ ojú Olúwa yóò mọ ohun ayọ̀ bẹ́ẹ̀ ni tó kó bólúwa bá fọhùn lóòótọ́ sí wa yóò fọhùn àlàáfíà yóò fọhùn ayọ̀ fún wa yóò fọhùn ìtùnú láti ń pe ẹ̀mọ́ ní olùtùnú yóò fọhùn ìtùnú fún wa ìbùkún ni fún àwọn tó bá mọ ohùn rẹ̀ bẹ́ẹ̀ ni ìbùkún ni fún àwọn tó bá yẹ kíni tó bá mọ ohùn rẹ̀ káka orin Dáfídì 92 verse 3 yẹn kí ló tún sọ ó ní lára ohun èlò orin olókùn mẹ́wàá àti lára ohun èlò orin mímọ́ lára áàpù pẹ̀lú ìró jẹ́jẹ́ wà tí a fi ń pera wa ṣàjọ ìrònú ìró líle sì wà tí a fi ń pera wa láti múra sílẹ̀ fojú ogun gbogbo wa la nílò ìmẹ̀mí yàtọ̀ láti lè mọ ìyàtọ̀ tó bẹ nínú ìró tí a ń gbọ́ ohun tí a ń gbọ́ yìí a nílò ìmẹ̀mí yàtọ̀ láti mọ̀ orin Dáfídì 150 yẹn kí n kà á kí n tó bọ́ sí Ezekiel ẹsẹ̀ 3 kí ló sọ fún wa nípa ìró ohùn torí ìró ohùn náà tá fi ń yin Ọlọ́run ó yàtọ̀ sí ìró ohùn tí a fi ń ṣe àwáwí o gbọ́dọ̀ lè mọ̀ òun ló ti jẹ́ wípé lóòótọ́ ọ̀pọ̀ ló ń gbàdúrà ṣùgbọ́n kì í ṣe gbogbo àdúrà ló ṣe é gbà nítorí pé ohun ìró tó ń sọ jáde kò ṣe é gbà
kò ṣe ìtẹ́wọ́gbà. Ìró àti ohùn tó ń sọ jáde ò ṣe ìtẹ́wọ́gbà. Ẹ wo ní Dáfídì 150 ẹsẹ̀ kẹta yẹn kí ló sọ, ó ní ẹ fi ohun ìpè yìn, ẹ fi ohun èlò orin àti áàpù yìn. Ó ní ká fi ohun ìpè yìn, ó ní ohun ìpè tó rí gẹ́gẹ́ bí ohun ìpè yìn, ó rí gẹ́gẹ́ bí ohun ìpè tó rí gẹ́gẹ́ bí ohun ìpè yìn tó ṣe ìtẹ́wọ́gbà. Kì í ṣe gbogbo ohun tá a bá kàn sọ jáde lẹ́nu la lè sọ wípé ó jẹ́ ọpẹ́ tàbí ìyìn sí Ọlọ́run. Irọ́, kì í ṣe gbogbo ìró tá a bá jáde lẹ́nu tó bá jáde lẹ́nu la lè sọ pé ó jẹ́ ọpẹ́ tàbí ìyìn sí Ọlọ́run. Irọ́, ó ní ohun ìpè yìn. Ẹni tó bá fẹ́ yin Ọlọ́run lóòótọ́ ní tọkàn ní tẹ̀mí yóò lo ohun ìpè yìn gẹ́gẹ́ bí ohun èlò orin àti ti áàpù, yóò lò bẹ́ẹ̀ láti fi yin Ọlọ́run. Bẹ́ẹ̀ ni báwo ìwé Ezekiel, kí n fi nǹkan kan wà ń bẹ̀, orí 33 yẹn ẹsẹ̀ 4 àti 5. Ezekiel 33 4 àti 5 kí ló sọ fún wa? Ó ní nígbà náà ẹnikẹ́ni tí ó bá gbọ́ ìró ìpè tí kò sì gba ìkìlọ̀, bí idà bá dé tí ó sì mú òun kúrò, ẹ̀jẹ̀ rẹ̀ yóò wà lórí òun tìkára rẹ̀. Nítorí pé àwọn ohun ìpè kan wà, àwọn ìró kan wà, ìkìlọ̀ ni wọ́n. Ẹni tí ò bá wá gba ìkìlọ̀, tí idà bá fi lè dé bá tí a sì ké kúrò, ẹ̀jẹ̀ rẹ̀ á wà lórí ara rẹ̀. Torí pé wọ́n ti ṣe kíni, wọ́n ti fọ́ ohun ìpè o fún ìkìlọ̀, òun ni ò gbà o. Ọ̀pọ̀ ọ̀nà ni àwọn áńgẹ́lì máa ń ṣe kíni, wọ́n máa ń jíṣẹ́ fún wa nípa ohun ìró tá à ń gbọ́ láyìíká. Wọ́n á máa fún wa ní ìró ìkìlọ̀, wọ́n á máa fún wa ní ìró ìdágìrì, wọ́n máa fún wa ní ìró tó jẹ́ pé tó o bá gbọ́ ọkàn rẹ yóò pòrúurú pé Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ níbi, kí ló ń sọ níbi. Ìgbà mìíràn wọ́n á gbà wá lọ́wọ́ ewu, wọ́n á gbà lọ́wọ́ jàǹbá, wọ́n á gbà lọ́wọ́ ohun tọ́ta ti ṣètò sínú iwájú àti lórí ìgbésẹ̀ tá a fẹ́ gbé yẹn. Ṣùgbọ́n tí ò bá wá gbọ́ ìkìlọ̀ yẹn, tí ò gbọ́ ìró yẹn, tí ò tiẹ̀ dá ìró yẹn mọ̀ nínú ẹ̀mí, tí ò mọ ohun táwọn áńgẹ́lì ń sọ fún, tí ò mọ ohun tí Ọlọ́run sọ fún, tí ò mọ ohun tí ẹ̀mí mọ́ sọ fún, tí idà bá fi lè dé bá, tó bá fi lè ṣe àgbákò ìjàmbá tàbí alábàápín ìjàmbá àti ewu ọ̀nà àbí ewu kówu tó bá wà láyìíká nígbà náà, ìwé mọ́ sọ pé orí ẹ̀lẹ́jẹ̀ ara rẹ̀ máa wà o. Kò sẹ́ni tó máa jẹ̀bi rẹ̀, nítorí pé òun ni ò ṣe kíni, òun ni ò gba ìkìlọ̀. Ìró yìí ẹsẹ̀ 5 yẹn kí ló sọ? Ó ní ó gbọ́ ìró ìpè kò sì gba ìkìlọ̀, ẹ̀jẹ̀ rẹ̀ yóò wà lórí rẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó gbọ́ ìkìlọ̀ yóò gba ọkàn ara rẹ̀ là. Mo gbà ládùúrà fún gbogbo àwọn èèyàn tó ń gbọ́ mi pé a máa gbọ́ ìkìlọ̀, a ní ṣe tí kúkú sí kúrò. Ìkìlọ̀ ń ṣe pé ẹni àmì ró ni mí, mo lẹ́bùn ẹ̀mí, kò ṣéwu ẹjẹ́ ẹni máa tẹ̀síwájú. A bá ti kì ọ́ nílọ̀, tá a bá ti kì ọ́ nílọ̀, àlàáfíà rẹ ti sopọ̀ mọ́ gbígbọ́ ìkìlọ̀. Ẹni tí ò bá ti gbọ́ ìkìlọ̀, ó ní àwọn àgbàlagbà tí ní mọ̀jà mọ̀sá lọ́ fi mọ akíkanjú lógun. Akíkanjú tó bá mọ̀jà tí ò bá mọ̀sá yóò bógun lọ o. Àní bógun lọ o, àní bógun lọ. Ẹ̀rá mi ẹ ṣe dáadáa, àní bógun lọ sẹ́ lórúkọ Jésù Kristi. Bẹ́ẹ̀ ni ó ṣe kókó. Àwọn ìró kan wà fún ìkìlọ̀ ni wọ́n. Àwọn ìró ìdágìrì gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé Lẹ́fítíkù, fún ìkìlọ̀ ni pé ogun dé o, ewu ń bẹ lóde, fún ìkìlọ̀ ló wà. Idà ń bẹ lóde. Àwọn ìró kan wà, a nílò ìmẹ̀mí yàtọ̀ láti dààmú, láti lè mọ̀ gbà tẹ́ mọ́ bá ń fún wa láwọn ìró yìí, tó bá ń fún wa láwọn ohun yìí tí àwọn áńgẹ́lì tí wọ́n ń gbìyànjú àti sọ fún wa wípé ewu ń bẹ lóde. A gbọ́dọ̀ lè mọ̀ láti gba ìkìlọ̀. Káwo oníwèé Àìsáyà orí 21, nítorí pé bí èèyàn bá ní ìrora, a máa wí ìró kan jáde. Bí ènìyàn bá sì wà lálàáfíà tó ń gbádùn ara rẹ̀, ìró mìíràn náà a máa jáde. Ó ní ohun ìrora, ó sì ní ohun ìró ayọ̀, ohun ayọ̀. Bẹ́ẹ̀ ni òun la fẹ́ kà báyìí gẹ́gẹ́ bí obìnrin tó ń rọbí nínú Àìsáyà orí 21 ẹsẹ̀ 3 kábẹ̀ láti bẹ̀. Ó ní nítorí náà ní ẹ̀gbẹ́ mi ṣe kún fún ìrora sì ti dì mí mú gẹ́gẹ́ bí ìrora obìnrin tí ó ń rọbí. Èmi tẹ̀bà nígbà tí èmi gbọ́, èmi dààmú nígbà tí èmi rí. Èmi tẹ̀bà nígbà tí èmi gbọ́, èmi dààmú nígbà tí èmi rí. Nítorí pé kí ni? Ìrora dé gẹ́gẹ́ bí ìrora obìnrin tí ó ń rọbí.
bí obìnrin bá ń rọbí a máa gbé àwọn èrò kan jáde, àwọn èrò tí a bí nípa ìrora, àwọn ohun tí a fọ̀ jáde nípa ìrora. Gbogbo obìnrin tó bá ti ṣàbíamọ ló dààmú. Bẹ́ẹ̀ ni àwọn èrò yẹn ń jáde gẹ́gẹ́ bí ìtọ́kasí ìrora tó ń bẹ nínú àgọ́ ara, ìtọ́kasí ìrora tó ń bẹ nínú ara wípé a fẹ́ bí ẹ̀mí titun, a fẹ́ bí ohun alààyè titun jáde. Bẹ́ẹ̀ ni àwọn ìrora bẹ́ẹ̀ wà, ohun kan tàbí àwọn èrò wọn ó ń fi wọ́n hàn gẹ́gẹ́ bí ohun ìrora. Bẹ́ẹ̀ ni ẹ ká wo Isaiah 53 yẹn, Isaiah 53 ẹsẹ̀ 11 yẹn, ká wo nǹkan tóun náà sọ nípa ohun ìrora. Torí pé oríṣiríṣi ìtumọ̀ ló sopọ̀ mọ́ ìró àti ohun tí à ń gbọ́ láyé. Bẹ́ẹ̀ ni ohun ìkìlọ̀ wà, ohun ìrora wà, ohun ayọ̀ sì wà, ohun ayọ̀, ohun ìdùnnú. Bẹ́ẹ̀ ni tí a bá ń dunnú, tínú wa ń dùn, tá à ń gbádùn ara wa, ohun yẹn náà wà. Isaiah 53:11 yẹn kí ló sọ? Ó ní yóò rí nínú èso làálàá ọkàn rẹ̀, yóò sì tẹ́ ẹ ní ọrùn. Nípa ìmọ̀ rẹ̀ ni ìránṣẹ́ mi olódodo yóò dá ọ̀pọ̀lọpọ̀ láre, nítorí yóò ru àìṣedéédé wọn nì. Làálàá ọkàn rẹ̀ yóò rí, yóò sì tẹ́ ẹ ní ọrùn. Kí la ń pè ní làálàá ọkàn? Ìrora ọkàn ni. Ìrora ọkàn nígbà tí èèyàn bá fi ọkàn rẹ̀ ṣe làálàá, nítorí pé kí ni? Ó ní èròǹgbà kan tó fẹ́ bí jáde, ó ní ètò kan tó fẹ́ ṣe jáde, ó ní ohun ààyè kan tó fẹ́ kí ni? Tó fẹ́ jáde. Òun ló ń sọ níbí. A sì ń sọ eléyìí nípa Jésù. Jésù náà jẹ́ ẹni tó mọ̀ nípa làálàá ọkàn, ìrora ọkàn. Bẹ́ẹ̀ ni bí ìrora obìnrin tó ń rọbí, òun náà mọ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ ni tá bá tún wo ìwé Isaiah 54 yẹn ẹsẹ̀ 1 ẹ̀, ó ní kọrin ìwọ àgàn tí kò bírí, bú sí orin sì ké rárá ìwọ tí kò rọbí rí, nítorí àwọn ọmọ ẹni aláoró pọ̀ ju àwọn ọmọ ẹni tí a gbé ní ìyàwó ni Olúwa wí. Ó sọ nípa àgàn pé kó kọrin, pé a lè mú fo ìrọbí dá kí a sì fún lọ́mọ, kí ọmọ ẹni tó dá oró kó sì pọ̀ ju àwọn ẹni tó ní tí a gbé ní ìyàwó tó lọ́kọ ńlé lọ. Bẹ́ẹ̀ ni Olúwa lè ṣe. Bẹ́ẹ̀ ni Olúwa lè ṣe. Nítorí pé bí èèyàn bá ń rọbí yóò fọhùn ìrora jáde. Bẹ́ẹ̀ ni o ò lè rí ẹni tó ń rọbí tó ń rẹ́rìn-ín. Irọ́, ẹni bá ń rọbí fọhùn ìrora jáde ni. Bẹ́ẹ̀ ni ó ń fọhùn ìrora ńlá, jáde. Isaiah 66 yẹn ẹsẹ̀ 7 ẹ ká tó wò yẹn náà nǹkan tí yẹn sọ ká tó gbàdúrà. Isaiah 66 ẹsẹ̀ 7 yẹn kí ló sọ? Ó ní kí ó tó rọbí ó bímọ, kí ìrora rẹ̀ kí ó tó dé ó bí ọmọkùnrin kan. Ẹsẹ̀ 8 ta ni ó ti gbọ́ irú èyí rí? Ta ni ó ti rí irú èyí rí? Ilẹ̀ lè wu nǹkan jáde ní ọjọ́ kan bí? Tàbí a lè bí orílẹ̀-èdè ní ẹ̀ẹ̀kan? Nítorí bí Síónì ti ń rọbí gẹ́, bẹ́ẹ̀ ni ó bí àwọn ọmọ rẹ̀. Mo pa láṣẹ gbogbo àwọn kan tó ń rọbí, wọ́n á bí láyọ̀ àtàlàáfíà, wọ́n á bí ọmọ wọn jáde lábẹ́ bó ti wù kó rí. Bẹ́ẹ̀ ni ìró wà tó jẹ́ ìrora bí ẹni pé èèyàn ń rọbí. Ìró sì wà tó jẹ́ ìró ayọ̀ nígbà tí a bá bí ọmọ jáde. Ohun tí à ń sọ nìyẹn. Èèyàn nílò ìmẹ̀mí yàtọ̀ láti mọ ìyàtọ̀ tó ń bẹ nínú rẹ̀. Ìwé Jeremiah orí 4 ẹsẹ̀ 31 yẹn ẹ tún gbọ́n tó sọ. Òye gbọ́dọ̀ yé wa nípa ọ̀rọ̀ Ọlọ́run, onírúurú ìró tó wà àti ìtumọ̀ wọn. Torí nígbà tí a bá ń gbọ́ ká mọ ohun tí ẹ̀mọ́ ń sọ fún wa, ká mọ ohun tí àwọn áńgẹ́lì ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ fún wa, kí a bá lè gba ìkìlọ̀, ká bá lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé nínú ayé. Ó ní Jeremiah orí 4 ẹsẹ̀ 31, ó ní nítorí mo ti gbọ́ ohun kan bíi ti obìnrin tí ó ń rọbí. Ohun kan nìyẹn, ìró kan bí obìnrin tí ń rọbí. Ìrora sì ni. Ìrora bí obìnrin tí ó ń bí àkọ́bí ọmọ rẹ̀. Ohun ọmọbìnrin Síónì tí ó kòhùn réré ẹkún ara rẹ̀, tí òun náà ọwọ́ rẹ̀ wípé ègbé ni fún mi nísinsìnyí, nítorí àárẹ̀ mú mi ní ọkàn nítorí àwọn apànìyàn.
ó ń sọ nípa ìrora obìnrin tó ń rọbí, ohùn tí ó ń fọ̀ jáde, bẹ́ẹ̀ ni tó ń pohùn réré ẹkún jáde nípa ìrora yẹn. Irú àsọtẹ́lẹ̀ náà ló jáde nínú ìwé Matthew tí a sọ nípa Rachel àtàwọn ọmọ rẹ̀ nígbà tí ó ń sunkún ọmọ rẹ̀ tó ń dàárò àwọn ọmọ rẹ̀. Ìwé Matthew orí kejì ẹsẹ̀ 22 ó sọ nípa Rachel, Rákélì àtàwọn ọmọ rẹ̀. Ó ní Rámà ni a gbọ́ ohùn réré àti ẹkún àti ọ̀fọ̀ ńlá. Rákélì ń sọkún àwọn ọmọ rẹ̀, kò gbípẹ́ nítorí tí wọn kò sí. Ohùn ẹkún yàtọ̀ sí ohùn ẹ̀rín, ohùn ọ̀fọ̀ yàtọ̀ sí ohùn àsè. Bẹ́ẹ̀ ni ìmẹ̀mí yàtọ̀ la nílò láti mọ̀ yàtọ̀ yìí, láti mọ̀ yàtọ̀. Bí inú èèyàn bá ń dùn ohùn ayọ̀, ó yàtọ̀ sígbà tí ọ̀fọ̀ bá ń bẹ tí àwọn ènìyàn ṣe kí n tó ń sọkún. Ó yàtọ̀, a gbọ́dọ̀ lo ìmẹ̀mí yàtọ̀ láti mọ̀ èyí. Ìró àti ohùn ṣe kókó débi pé ní òpin ọjọ́ a máa lo ìró àti ohùn láti fi dá ìsọjí sílẹ̀. Àwọn ohun tó ti kú nínú Kristi, àwọn ènìyàn tó ti kú nínú Kristi, ó ní a máa fi ìró jí wọn dìde. Kọ́ríńtì kínní orí 15 yẹn ẹsẹ̀ 52, ẹgbọ́n tó sọ ká tó gbàdúrà. Ẹsẹ̀ bẹ́ẹ̀lì tí máa kà kẹ́yìn lélẹ̀ tá máa fi gbàdúrà. Ó ní lọ́gán ní ìṣẹ́jú nígbà ìpè kẹ́yìn, nítorí ìpè yóò dún, a ó sì jí àwọn òkú dìde ní àìdíbàjẹ́, a ó sì pa wá lára dà. Eléyìí là ń pè ní ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìkẹyìn, nígbà tí ìpè bá dún. Ṣé pé àwọn tó ti kú nínú Kristi la máa kọ́kọ́ jí dìde, a ó sì pa gbogbo alára dà nípa agbára Ẹ̀mí Mímọ́. Nítorí náà ìró àti ohùn tó ń dún gbogbo rẹ̀ ló ní ìtumọ̀, ló sì ní ipa tí wọ́n ń kó nínú ayé. A nílò ìmẹ̀mí yàtọ̀ láti lè mọ irú ìró tá à ń gbọ́. Ìró ayọ̀ ni àbí ìró ẹkún, ìró ìkìlọ̀ ni tàbí ti ìdágìrì, ìró láti ṣídìí ni, láti ṣídìí kúrò níbi tá a wà sí ibòmíràn, àbí irú ìró wo gangan là ń sọ fún wa. Kì í ṣe gbogbo ìgbà ló máa gbọ́ báyìí lolúwa wí. Ọ̀pọ̀ ìgbà nípa ìró àti ohùn ni ọ̀rọ̀ máa fi jáde fún wa, ni ìmọ̀ máa fi jáde fún wa, ni ìtọ́ni máa fi jáde fún wa, la máa fi mọ irú ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ó nígbà tí wọ́n bá rìn sí apá ọ̀tún tàbí sápá òsì, ó máa gbọ́ ìró kan, ìró ló máa gbọ́ o. Ó máa gbọ́ ìró ohùn létí rẹ̀ wípé ọ̀nà rèé kò ní nínú rẹ̀. Isaiah 30 ló sọ bẹ́ẹ̀. Ó ní ọ̀nà rèé kò ní nínú rẹ̀. Àwa náà gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí, a gbọ́dọ̀ mọ̀ ìyàtọ̀ tó ń bẹ nínú ìró tá à ń gbọ́. A gbọ́dọ̀ mọ̀ ìyàtọ̀ tó ń bẹ nínú ohùn tá à ń gbọ́. Torí pé ìró àti ohùn ló ń ṣàkóso afẹ́fẹ́, ló ń ṣàkóso àyíká wa níbi gbogbo tá a bá wà. Ìbùkún a máa ti pasẹ̀ ìró jáde, bẹ́ẹ̀ ni èpè, ègún a máa ti pasẹ̀ ìró jáde, a máa ti pasẹ̀ ohùn jáde. Àṣẹ fún ìbùkún a máa ti pasẹ̀ ohùn jáde, àṣẹ fún ègún àti èpè náà a máa ti pasẹ̀ ohùn jáde àti ìró jáde. A gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ èyí tá a fi sínú afẹ́fẹ́ láyìíká wa, a gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ èyí tó ń ṣàkóso ibi tá a wà, àyíká wa, àti ipa tí wọ́n ń kó nínú ayé wa àti láyìíká wa. Ohun tí a gbọ́dọ̀ lo ẹ̀bùn orí ọ̀fẹ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀ fún nìyẹn nínú ayé, ká má bàa di ìjẹ́ fún ọ̀tá, kí ọ̀tá kó má bàa ṣe wá ní ìpalára, kó má bàa pa wá lára. Bẹ́ẹ̀ ni mo gbàdúrà fún wa lónìí wípé a ní tàsé ìtumọ̀ ìró àti ohùn tó ń bẹ láyìíká wa. Mo fẹ́ ká sáré gbàdúrà pé Ọlọ́run mú mi dàgbàsókè nínú ìmọ̀ ẹ̀mí yàtọ̀, mú mi dàgbàsókè lábẹ́ bó ti kó nínú ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Jẹ́ kí n mọ ohun ayọ̀ láyìíká mi, jẹ́ kí n mọ àwọn ìró àti àwọn ohun tí ó ń fi yí mi ká, ìtumọ̀ àwọn ìró àti ohun tó fi yí mi ká, láti kì mí nínà, láti darí mi, láti tọ́ mi sọ́nà, láti fún mi ní ìtọ́ni. Jẹ́ kí n mọ̀, jẹ́ kí n mọ̀, jẹ́ kí n ní òye ẹ̀mí tó yè koro, jẹ́ kí n ní ìmọ̀ Ọlọ́run tó yè koro, jẹ́ kí n dàgbàsókè nínú ẹ̀mí, kí n lè dá ìró mọ̀, kí n dá ohùn mọ̀, kí n dá ohùn Ọlọ́run mọ̀ nínú ayé mi. Ohun ènìyàn yàtọ̀ sí ohun ẹranko, ohun tó mí yàtọ̀ sí ohun tí ò mí, ohun olùṣọ́ àgùntàn ó yàtọ̀ sí ohun àgùntàn. Jẹ́ kí n lè dá gbogbo ohun mọ̀ tó ń bẹ láyìíká mi, kí má bàa di ìjẹ fún ọ̀tá, kí má bàa bọ́ sí páńpẹ́ àwọn ẹni bí, àwọn ènìyàn kà.
ó yá gbàdúrà yẹn dáadáa fún Ọlọ́run, gbàdúrà yẹn dáadáa sí Ọlọ́run, gbàdúrà yẹn dáadáa. Olúwa gba oore ọ̀fẹ́ o láti dàgbàsókè nínú ìmọ̀ ẹ̀mí yàtọ̀, láti lè máa dá ohùn mọ̀, pàápàá ohùn rẹ ní gbogbo ìgbà tó bá ń bá wa sọ̀rọ̀, àti gbogbo èrò àti ohùn tó ń bẹ láyìíká wa, ìtumọ̀ wọn àti ipa tó wá kó láyé àti láyìíká wa. Fún wa lórí ọ̀fẹ́ láti dá wọn mọ̀, ká má bàa jẹ́ ẹran fún ọ̀tá, ká má bàa bọ́ sí páńpẹ́ ayé, páńpẹ́ ọ̀tá. Bẹ́ẹ̀ ni lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwọ tó ń gbọ́ mi lónìí ò tí ì fàyè rẹ fún Jésù, ó léwu. Mo fẹ́ kó gbọ́ ohùn ìfẹ́ Ọlọ́run sí ọ lónìí. Bẹ́ẹ̀ ni ohùn tó ń gbọ́, ohùn tó ń pè ọ́ wálé ni pé ọmọ, ó ti ṣáko pẹ́ jù, padà bọ̀ wálé, bàbá rẹ̀ ń retí ẹ̀. Ó fẹ́ fàyè rẹ fún Jésù. Mo fẹ́ kó gbàdúrà ìtẹ̀lé mi, sọ wípé lórúkọ Jésù Kristi Ọlọ́run bàbá mi, mo ti gbọ́ ohùn rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ ló wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíde lọ́jọ́ kẹta, ó gòkè rí ọ̀run láti jókòó sí ọwọ́ ọ̀tún Ọlọ́run bàbá. Látòní lọ ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Mo jẹ́wọ́ tọkàntọkàn wípé Jésù Kristi ni Olúwa àti olùgbàlà mi. Ẹ sọ mí di àtúnbí, kí ẹ sì rà mí padà lọ́wọ́ ikú, ẹ̀ṣẹ̀ àti ewu ayé. Mo kẹ̀yìn sọ́ta, mo kẹ̀yìn sóhun ayé yìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tí o bá gba àdúrà yẹn tọkàntọkàn, mo kí ọ kú oríire o. Bẹ́ẹ̀ ni nítorí pé oore ọ̀fẹ́ ti farahàn ọ́, ẹ̀mí mọ́ ti chíjì bọ̀ ọ́ àti ti sọ ọ́ di ọmọ Ọlọ́run. Mo wá gbàdúrà fún ọ pé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ á dárí, gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Mo gbàdúrà fún ọ pé ohun gbogbo ti di ọ̀tun nínú ayé rẹ. Mo gbàdúrà fún ọ pé ohun àtijọ́ ti kọjá lọ. Níbikíbi tó bá wà lágbàáyé, ohun àtijọ́ ti kọjá lọ. Bí àìsàn tàbí ìdààmú kan bá bẹnu ayé rẹ, ó fi ayé rẹ sílẹ̀. Mo pa láṣẹ pé ohun ọ̀tun kó bẹ̀rẹ̀, ìgbà ọ̀tun kó bẹ̀rẹ̀ fún ọ. Bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà. Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ kó kọ sí wa, jẹ́ ká mọ̀ pé lóòótọ́ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa, lábẹ́ ìpè, ó fi ayé rẹ fún Jésù, kí a bá lè darapọ̀ mọ́ ìdàgbàsókè rẹ nínú ẹ̀mí, ká bá lè máa gbàdúrà fún ọ lóòótọ́. Èyí tí wọn náà mọ̀ pé lóòótọ́ ló ń gbàdúrà fún mi, ká bá lè mọ tọ́ sọ́nà ní tòótọ́. Bẹ́ẹ̀ ni àwa tá a mú ọrẹ wa wá lọ́jọ́ Olúwa lọ́jọ́ ìsinmi lónìí, ń gbé ká fi ọrẹ wa sórí pẹpẹ yìí, ká fi ọrẹ wa síwájú Olúwa láti fi bu ọlá fún. Gbogbo ohun tá à ń ṣe ló ní ohùn, ló ní ìró. Bẹ́ẹ̀ ni ọrẹ rẹ náà ó ń fọ ohùn jáde, ó ń fọ ìró kan jáde. Kò fàyè rẹ sílẹ̀. Gbogbo ọrẹ tó bá fi síwájú Olúwa lórí pẹpẹ, kò fàyè rẹ sílẹ̀ o. Ó lọ sínú ọjọ́ iwájú rẹ láti ṣètò ìkórè fún ọ. Mo pa láṣẹ fún gbogbo ènìyàn tó ń fi ohun ìní wọn bu ọlá fún Ọlọ́run. Ìdámẹ́wàá ni o, ọrẹ ni o, ọrẹ wòlíì ni o, ọrẹ ìdúpẹ́ ni, ọrẹ ọjọ́ Olúwa ni. Gbogbo àwọn ènìyàn tó ń fohùn ní wọn bu ọlá fún Ọlọ́run lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí, lórí pẹpẹ yìí, nínú ìpè yìí, lórúkọ Jésù. Ìkórè yín kò fọhùn, ìkórè yín ò ní tàsé o. Mo fi iná Ọlọ́run yí ọrọ̀ ayé yín, mo fi yí ká. Mo fi iná Ọlọ́run yí gbogbo ètò ìṣúná owó yín ká o. Lórúkọ Jésù, ẹ ní dààmú. Mo pa láṣẹ, ẹ ní dààmú. Ìdààmú ayé ò ní dé bá ẹnikẹ́ni o. Bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà. Ẹ lọ kẹ́ lọ máa wí ni, ẹ lọ máa wí orílẹ̀-èdè, ẹ ní tọrọ. Òkè lọ pa ìbìtì ń retí. Lórúkọ Jésù, òkè lọ́wọ́ yín kó máa lọ o. Ẹ máa ga sí i lábẹ́ bó ti kó rí. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Gbogbo ènìyàn tó ń bẹ lábẹ́ orí ọ̀fẹ́ ohùn mi, ẹ gbọ́ ohùn Olúwa nínú ohùn mi lónìí o. Ọ̀sẹ̀ yìí yóò fọ rere fún gbogbo yín. Bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ yìí yóò fọ rere fún ọ. Ó ṣe rere. Mo pa láṣẹ, ò ní bọ́ sí páńpẹ́ ọ̀tá, ò ní rí ìdààmú ayé, ọ̀fà ọ̀tá ò ní bà ọ́ lábẹ́ bó ti hùn kó rí. Níbikíbi tó lọ lọ́sẹ̀ yìí, níbikíbi tó lọ lóṣù yìí, ò ní pàdánù ohun rere o. Ọlọ́run yóò ṣáájú rẹ o. Ó kórè ohun rere. Bẹ́ẹ̀ ni á fi ohun tuntun yí ọ ká. Mo wá kéde ìró ayọ̀, ohun ayọ̀ àti ìgbàlà kó yí ọ ká. Ìró ayọ̀, ohun ayọ̀ àti ìgbàlà kó yí ọ ká, kó yí ẹbí rẹ ká, kó yí iṣẹ́ rẹ ká, kó yí ìdáwọ́lé rẹ ká. Bẹ́ẹ̀ ni oṣù yóò jẹ́ oṣù ìyàtọ̀. Bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ká ṣí oore ọ̀fẹ́ lápapọ̀. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, mọ̀tí Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀ mímọ́ kí ó sọ̀kalẹ̀, kí ó máa bá wa gbé láti ìsìn lọ àti láláì. Àmín, àmín, àmín. Lórúkọ Jésù Kristi. Àmín. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa lónìí nínú ìjọsìn yìí. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó tẹ̀síwájú. Ọ̀rọ̀ Ọlọ́run dandan ni fún wa, ohun Olúwa dandan ni fún wa. Ìjọsìn sí Ọlọ́run lábẹ́ bó ti kó rí lórí afẹ́fẹ́ àti lójúkojú dandan ni fún wa. Mi ìfẹ́ ká pàdánù gbogbo ohun t'Ọlọ́run ní fún wa. A ò ní pàdánù, a sì ní ṣubú dànù. Lórúkọ Jésù Kristi Olúwa wa. A máa pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀. Títí di ìgbà náà, mo fẹ́ràn yín, Jésù fẹ́ràn yín jù bẹ́ẹ̀ lọ. Ire o.